òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sì. ilẹ̀ tí ò bá tójú ẹni ṣú òkùnkùn ẹ̀ máa ń ṣòro rìn látàrí ọ̀rọ̀ ilẹ̀ tí iléeṣẹ́ Harmony Garden and Estate Development tí wọ́n rà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí Pa Moshood Babatunde Ọ̀ní Orísàn. Òkodoro ọ̀rọ̀ náà ti jáde o nígbà tí ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Harmony Garden and Estate Development tí ó ṣe àwọn àlàyé tí ó sì sọ èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún. Arákùnrin ṣàlàyé wípé ilẹ̀ ọ̀hún ló jẹ́ ti mọ̀lẹ́bí bíi mẹ́ta o. Àwọn mọ̀lẹ́bí àkọ́kọ́ ni Ọ̀ní Orísàn, Oko Orísàn àti Ojú Ọ̀tà. Ṣùgbọ́n ẹ wo fọ́nrán yìí kí ẹ bá lè mọ àlàyé àti èyí tó jẹ́ òdodo nínú ọ̀rọ̀ ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́. Saheed Musa Doluwa lórúkọ mi. Àdúgbò tí a wà àdúgbò ni. Níbi tẹ́ dúró sí yẹn ibẹ̀ yẹn náà ń pè ní Oko Orísàn. Tẹ́ bá ti kọjá orí ibi tán ti wó fẹ́ǹsì ibi náà ń pè ní Ojú Ọ̀tà. Ìlú méjì àmì community méjì ló wà níbí. Ní community kan náà ni abúlé la lè pe ibi ìtorí village náà ń pè bí community náà ń pè ibi tẹ́ wà yìí abẹ́ community náà sì ni ó wà Ojú Ọ̀tà village ní ibi abúlé Ojú Ọ̀tà náà ń pè ibi so agbègbè Oko Orísàn òun náà ń pè orí ibi tá wà yìí blọọkù tá a dó sórí èyí tán wò yìí òun ni blọọkù fẹ́ǹsì Ojú Ọ̀tà òun ni fẹ́ǹsì sí Ojú Ọ̀tà so ní abẹ́ Oko Orísàn lábẹ́ Oko Orísàn náà sì ni Ojú Ọ̀tà wà. ṣẹlẹ̀ sọ fún alẹ́kùnrin àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó fi di pé àwọn wó fẹ́ǹsì. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ tó fi di pé àwọn wó fẹ́ǹsì kọjá wípé àwọn ọmọ onílẹ̀ fẹ́ kọ̀ sí wàhálà pàtàkì jùlọ ìyá kan tó ń pè ní Modúpẹ́ Dámàṣíò Ọ̀ní Orísàn tó mọ̀ pé ẹ̀gbọ́n òun ti jọyìn àwọn ìlú tó kù àwọn village tó kù àwọn táwọn jọ ní Ojú Ọ̀tà village tó ti jọ ta ilẹ̀ fún company wa Harmony Garden and Estate Development Limited tó mọ̀ pé àwọn ti jọ ta ilẹ̀ fún company wa mi ì mọ reason tó wá sọ pé ẹ̀gbọ́n òun ò pín òun lówó ó send lẹ́tà fún wa pé ká má fẹ́ pín òun lówó mọ́ pé kò pín òun lówó tó yẹ kó pín òun nínú owó yẹn pé so tó bá dẹ̀ fẹ́ jà ìyẹn ò kàn wá ẹ̀gbọ́n ẹ̀ ló máa lọ bá ẹ ti ta ẹ lè wá sọ fún wa pé ẹ̀ ń jà tá a dẹ̀ mọ̀ pé rọ́lẹ̀ pa òun ṣe pé ẹ̀ ń jà òun ló ṣe wá lọ gba àwọn ajagunbalẹ̀ tán láwọn fẹ́ gba bí padà lọ́wọ́ wa tipátipá. Ìgbà lélẹ̀ ṣẹlẹ̀ sà. A ti wà lẹ́nu ẹ̀ láti bí oṣù mẹ́fà a ti lọ sọ́dọ̀ ọlọ́pàá bíi oríṣi méje lórí the same matter ìwà náà la mọ̀ wípé rẹ́kọ̀dù ṣe ó ṣọ̀wọ́n lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ parasátà ìjọba wa nílùú Nàìjíríà so bíi mẹ́ta nu wọ́n ti ṣe investigation report tán sọ wípé nǹkan ń jà sí ò lẹ́tọ̀ọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n bá kúrò lọ́dọ̀ ọlọ́pàá tèmi wọ́n á tún lọ síbòmí wọ́n bá kúrò lọ́dọ̀ ọlọ́pàá tèmi ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ti máa ń kó àwọn ajagunbalẹ̀ táwọn ọlọ́pàá dẹ̀ fún wọn ní bákan tó máa bẹ̀rẹ̀ sí ní wá fa wàhálà pẹ̀lú àwọn aráàlú níbí tó máa wá bẹ̀rẹ̀ sí ní wá da àwọn òṣìṣẹ́ mi láàmú lọ́pọ̀lọpọ̀ gbà eléyìí tán wá nígbẹ̀yìn yìí ni pé wọ́n sọ pé àwọn ní judgement against China Abo tán ní judgement pẹ̀lú èmi àti China Abo family ní ìdẹ̀mọ́ China Abo ń bì kankan kọjá wípé China Abo wà níta ọ̀dọ̀ wa tẹ́lẹ̀ nínú Oko Orísàn and judgement tán lọ gbà against China Abo ní Harmony Garden ní company tọ̀dọ̀ wa ń jẹ́ so wọ́n wá lo judgement tán ti fi lé China Abo wọ́n wá fọgbọ́n wọ́n lọ mislead ìjọba láti wá fi lò láti wá wó fẹ́ǹsì tí ọ̀dọ̀ wa wọ́n lọ gba form O warrant of possession lẹ́ẹ̀mejì mi tí mọ̀ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ nínú ayé so wọ́n lọ gbà wọ́n wá kó àwọn task force wa lọ́pàá táwọn task force yẹn débí tí wọ́n rí pé àwọn Ọ̀ní Orísàn náà ló talẹ̀ látọ̀tún àtòsí so wọ́n lọ́ǹtì wọn lẹ́yìn yẹn náà lọ gba àwọn ọlọ́pàá amòòkùnṣèkà tí wọ́n fi aṣọ dúdú bojú wá fi wá wó àwọn fẹ́ǹsì wọ́n ti kọ́kọ́ lálàkọ́kọ́ wọ́n wó fẹ́ǹsì wọ́n jí pélòdà ní pélòdà tá a fi ń ṣiṣẹ́ níbi tó wọ́ ti around 185 million naira so wọ́n gbé sálọ pẹ̀lú nǹkan tó ń ṣe àwọn ọlọ́pàá búlọ̀kù náà fún wọn ẹlẹ́ẹ̀kejì tán wá ló di áwọ̀ láàrin àwọn àtàwọn aráàlú tó fi di pé wọ́n náà pe àwọn òṣìṣẹ́ mi tí wọ́n jọ ìwọ̀n so àwọn òṣìṣẹ́ mi kọ̀ láti jẹ́ kí àwọn ọlọ́pàá yẹpa tó tẹ̀lé wọn wá wó fẹ́ǹsì kan pé àwọn ajagunbalẹ̀ àti ìyá Modúpẹ́ lọ wọ́n bára wọn jà wọ́n mọ̀
so àwọn wọn láti hand over wọn fún àwọn ọlọ́pàá mi tó wá láti bùkọ́ CP Lagos instead àwọn tó wá bá wọn wó fẹ́ǹsì láti Sontu àti SWAT tó wá wó fẹ́ǹsì ó di àwọ̀ láàrin ara wọn àjẹpà tó dáwọ́ lára wọn àwọn òṣìṣẹ́ mi tó tẹ̀lé wọn lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá tọwọ́ tí ìyá Modúpẹ́ fún ní statement on fídíò àti ní statement ẹ̀ tó dẹ̀ ṣàlàyé fún wọn wípé lóòótọ́ ni lòun wá pẹ̀lú àwọn ọlọ́pàá Sontu táwọn wó fẹ́ǹsì òun dẹ̀ lòun wó fẹ́ǹsì mo rò pé bóyá sọ yẹn ni àwọn aráàlú ṣe bẹ̀rẹ̀ sí ní bá fa wàhálà ń bẹ̀ òun wò nínú fídíò náà tí wọ́n sọ pé ìbílẹ̀ nìyẹn òun náà fàmọ́nìgàdì irọ́ náà ń pa mí tiẹ̀ sí nítòsí tó tí n bá wà nítòsí náà mi ní jẹ́ kí èèyàn bá nǹkan ní mi jẹ́ báyìí kó dẹ̀ máa lọ kí n máa wò so bọ́ ṣe dìímú yẹn náà ni màá dìímú lúlù nìkan lèmi ò nílùú àgbàlagbà so wọ́n dé station bẹ́ẹ̀ wọ́n fẹ́ yí mọ́ àwọn èèyàn mi lọ́wọ́ wọ́n dìtẹ̀ wọn fún ìdíjọ́ mẹ́rin wọ́n dẹ̀ gbé wọn lọ kóòtù so a ti wà nílé ẹjọ́ so mo mọ̀ pé ilé ẹjọ́ àsọ̀ tó dáa àmọ́ mo mọ̀ pé àwọn ọlọ́pàá àwọn ò dẹ̀yìn torí wọ́n ń gbìyànjú àti frame mi fúnra mi up Saheed ò dẹ̀ nílẹ̀ ń bí Harmony Garden ló nílẹ̀ ń bí mo lè jẹ́ lára àwọn ọ̀gá bíríkìlà tó ń báyàn ta tó ń báyàn rà tó ń báyàn kọ́ níbí ìyẹn ò sọ pé kí wọ́n máa pè mí ṣẹ́jú kán pe iléeṣẹ́ mi àwọn management mi wà ń bẹ̀ manager mi wà ń bẹ̀ tán ní issue a dẹ̀ ti níwèé láti Federal High Court tó restrain ní particularly àwọn ọlọ́pàá Sontu yìí àti àwọn ọlọ́pàá SWAT yìí pé kí wọ́n yé wá sí orí ilẹ̀ yìí ọ̀rọ̀ wà ń kóòtù wọ́n jẹ́ kóòtù decide ẹ̀ jẹ́pá pé wọ́n ti investigate lẹ́ẹ̀mẹ́rin already tí wọ́n rí òótọ́ kan mú jáde eléyìí tán rí mú jáde wọn ò fẹ́ lò tó rọ́mọ̀ pé kò pè fún àwọn èèyàn wọn lọ́hùn so ẹnu ẹ̀ láwà mo dẹ̀ ti rọ àwọn aráàlú àtàwọn òṣìṣẹ́ mi ìjọ mi tó bá ti tún rí wọn kó ṣáà máa wò wọ́n ràn kán má bá wọn fa nǹkan kan ilẹ̀ ò kí ń ṣe nǹkan tó ń jù sápò àbí tó ń gbé lọ tó bá dijọ́ kan ilé ẹjọ́ àtijọba stand firm láti enforce ọ̀dà ilé ẹjọ́ torí pé ẹnì kankan ò ju òfin lọ. a rí i pé tí èèyàn bá ra irú ilẹ̀ tí ó pọ̀ tó báyìí ó máa ní àwọn òwe tí èèyàn fi rà bí alátọ̀dọ̀ ẹbí ìjẹ́ ní ìwé yẹn sà. bẹ́ẹ̀ ni mo níwèé àkọ́kọ́ ilẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí ilẹ̀ tí òfin fún wọn ni ilẹ̀ tó wà ní sẹ́tẹ̀ látọ̀dọ̀ Lagos State Government ni so based on ilẹ̀ yẹn ni wọ́n fi ṣe deed of assignment fún wa ojú ọ̀tá ẹ béèrè kan lẹ́ẹ̀kan pé ibo náà ń pè bí ojú ọ̀tá náà ń pè bí family mẹ́ta náà ló ní gẹ́gẹ́ bí ìtàn táwọn fúnra wọn sọ wà náà fẹ́ gbowó lọ́wọ́ wa wọ́n ní oko Orísàn Òní Orísàn àti Òṣòdì Ọbádìméjì in short àwọn oko Orísàn takú wípé àwọn Òní Orísàn yìí pé intimidation ọlọ́pàá wọ́n fẹ́ lọ wà ní àwọn wọ́n kàn gbọ́ Orísàn kò sí nǹkan tó ń jó ní Orísàn láàrin wọn pé kán wá mú ibi tó ń gbé wá but based on settlement tán bá wọn ṣe pẹ̀lú kábíyèsí ọlọ́jà pé kálàáfíà lè jọba wọ́n ní ẹjọ́ ní 38 ó yá ẹ fún wọn ní 10 ńbẹ̀ káwọn náà máa lọ 10 yẹn dẹ̀ ni wọ́n ti tà bàbá wọn pa Mọ́ṣúdì Òní Orísàn ìtorí bàbá náà kọ̀ láti deny pé òun talẹ̀ lóòótọ́ tóun ti jọ kún pẹ̀lú àwọn ọmọ òun àtàwọn ẹbí òun ni wọ́n ṣe ń bá fa wàhálà wọ́n gba owó wọ́n ní balance 30 million péré lọ́wọ́ wa wọ́n bá 1 billion láti lára rẹ̀ lọ́wọ́ ọ̀tún àtòsí tó kálukú rẹ̀ ti gba owó ẹ̀ tó kálukú ti lọ so bàbá dà pé 90 million àbí nǹkan so kò rí lè yé mi bí oníkálukú ṣe pín owó wọn so oníkálukú ti gbowó ẹ̀ oníkálukú ti lọ ohun tí wọ́n ń dùn kọjá pé wọ́n lọ gbé bàbá mi kan ọmọ ìyá mi dáadáa tí mi fọkàn sí irú ẹ̀ ààrẹ Bashir Fakorede pé wọ́n lọ sọ pé wọ́n bá wọn gba ibi padà kí wọ́n develop àwọn agreement tí wọ́n fẹ́ agreement lórí nǹkan eléyìí tí ẹ̀ tí tà lè máa lọ ṣe agreement kí wọ́n develop lórí ẹ̀ lè wá ṣe agreement pẹ̀lú ààrẹ Fakorede lórí eléyìí tí ẹ̀ ti tà already so ẹnu ẹ̀ ń bẹ̀ làwọn àmọ́ tí lóríṣiríṣi nǹkan káàkiri ẹnìkan Land Grabber ẹnìkan kìíní kan bàbá náà gẹ̀ẹ́tì tó ṣù pé wọ́n náà ń pa wọn náà ní Land Grabber kankan òní káwọn yẹn wá má pè wọ́n ní Land Grabber wọ́n má ṣe títí wọ́n á fi yanjú ohun tí mo rí ń bẹ̀ ni pé ọlọ́pàá lè yanjú ọ̀rọ̀ àmọ́ àwọn ọlọ́pàá Sontu lábẹ́ ibi tí a sì jọ wà yìí lábẹ́ ẹni tá a sì wà lábẹ́ yìí ó difficult láti yanjú ọ̀rọ̀ nítorí ó dàbí pé ní Saheed gbàyàwó tí wọ́n ń bẹ̀ so bẹ̀rẹ̀ mi ìmọ̀ tí mo ṣe fún wọn so bí Saheed ṣe máa parun àti investment yẹn ní iṣẹ́ tọ́nà gbé fáwọn wọ́n dìde sọ fún mi lórí fóònù pé àwọn investor ẹgbẹ́ mi ti
sanwó fáwọn pé káwọn deal pẹ̀lú mi àwọn ò fẹ́ deal pẹ̀lú mi àmọ́ mi ò lówó tí màá kó fẹ́ nìkan torí gbogbo owó olówó tá a fi ralẹ̀ àwọn olówó nígbà tá a bá gbé owó lẹ̀ wọn fún ẹnìkan bìkan tí ò ní wájú síta kó ń gbowó lọ́wọ́ wa torí bí ẹnìkan bá gbowó lábẹ́ ìjọba tó yóò ṣọ̀jọba òfin kò ní kémi gan fún débi tí màá lọ fún yàn so ó difficult díẹ̀ mo rò pé bí tí mo ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn and gbogbo alámọ̀ yìí pé ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá pátápátá kò ń ṣe èèyàn tó lè lọ fowó lọ àbí tó máa lọ pé kán lọ gbalẹ̀ wá kán lè lọ pín owó so ó difficult díẹ̀ tí wàá ti ń ṣe yẹn ló fẹ́ gbowó lókè tẹ́lẹ̀ lọ fún mi kó ló fẹ́ gbowó lókè so ìyókù àwàdà ni ó kálukú ti gba sálárì ẹ jẹ́ kémi náà jèrè tèmi náà ṣe nínú bíríkìlà yìí kò jù bẹ́ẹ̀ lọ. kí wàá ní ohun tí ẹ fẹ́ sọ fún àwọn ìjọba láti ṣe lórí ọ̀rọ̀? ohun tí mo fẹ́ sọ fáwọn ìjọba láti ṣe mo ti rí ní ẹnu bí oṣù 3 sí 4 sísìn pé Lagos State Assembly wọ́n ń dá sí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ wọ́n dẹ̀ ń jẹ́ kí òótọ́ máa fojú hàn níbẹ̀ ní angu ọlọ́pàá ń dá sọ̀rọ̀ lẹ̀ tó wọ́n máa criminalize ẹ̀ tó máa gbé petition lọ wọ́n lè lo ti fọ́ wọn lórí o ti fọ́ wọn mú o ti gé wọn lápá nǹkan kan lẹ́yìn tó bá débẹ̀ tán nítorí máa gbọ́ táwọn èèyàn wá ń bẹ̀ máa sọ kọjá wípé ó yẹ jẹ́ àṣẹ settlement ọ̀rọ̀ tẹ́ lè yanjú ni ẹ pín sí 2 ẹ pín sí 3 ẹni tí ò ní nǹkan máa bẹ́ ẹ pín sí 2 3 ẹni tó fowó olówó ra ò lè pín sí 2 3 ó difficult mainly tí ò ń ṣe òun ló lówó tó jẹ́ pé bá ń ra kí nǹkan gba 2% 3% bá ń kọ́ kí n rí símẹ́ǹtì bíi mélòó 3 fi jóra wọn mọ́ blọọkù tèmi náà ni ó difficult kí n tó máa pín pẹ̀lú wọn mi ì lè pín òun ló dàbí pé ṣé ìbílẹ̀ nìkan ni ṣé òun nìkan ni ṣé kìnnìkan nìkan ni mi ì lè pín nǹkan ní nǹkan pẹ̀lú yín ó difficult sá ìtìjọba ń bẹ̀ ò kọjá wípé kí ọlọ́pàá wò dáadáa recently mo gbọ́ tí IG sọ pé ọlọ́pàá should not involve in land matter yes to IG nìyẹn wá ló ti tán lórí tébù ẹ̀ tó bá ti dé ta lọ́dọ̀ wọn lọ́hùn ọ̀tọ̀ ni ìwọ tó bá kọ̀ tó ò ṣe bó ṣe yẹ kó o ṣe tó wákàn bára ẹ ní kò yí pèsè ní burúkúrú wọ́n ti kọ rìpọ́ọ̀tù wọ́n ti jáàjì ẹ̀ wọ́n ti gbé ẹ lọ bí tí ó ṣe so àdánwò yẹn òun ni development àti investment in face tẹ́nibọ̀dì bá ní issue assembly wà ń bẹ̀ wọ́n á pe physical planning wọ́n á pe land bureau wọ́n á pe NTDA wọ́n á pe task force wọ́n á pe ọ̀tún wọ́n á pe òsì oníkálukú alẹ́ wọ́n á lè mẹ́ni jàjẹ̀bi àbí tó ń ṣe bákan mainly kò ná ọlọ́pàá àti irú Lagos State Assembly àbí nílùú láwọn ìlú míì láti jọ ṣiṣẹ́ papọ̀ ọ̀rọ̀ tó bá ti wà sífù tí ò tí ì lọ kóòtù wọ́n lè meet assembly bá padà find out pé there is criminal intent kọ́ rí fáyẹ̀ padà fọlọ́pàá so from there àwọn èèyàn tó ní nǹkan ò ní lè máa dẹni ẹ̀wọ̀n torí pé àwọn kan fẹ́ jágbá lọ́wọ́ wọn tọ́jú lọ sápamọ́ sọ́dọ̀ àwọn kan tó láwọn ṣiṣẹ́ fún agbèfọ́ba tó jẹ́ pé wọ́n ń gbé fapò ara wọn ni àdánwò ta nílùú ìnìyẹn fọlọ́nkọ yọ wá. ẹ̀sà tẹ́ bá wo nǹkan tó bàjẹ́ yìí á tó ìlú náà. my brother pẹ̀lú caterpillar tó gbé lọ àtàwọn kan tó ń lù tó over 600 million naira ni. ẹ jọ̀ọ́ sá nígbà tí àwọn arábí wọ agbègbè tí wọ́n bá gbogbo kìíní jẹ ṣé kò sí ẹni tó fi ara pa tàbí ẹ̀mí lọ sí. ṣe mọ̀ wọ́n ti wá lọ́pọ̀lọpọ̀ àtàwọn èèyàn ti fara pa táwọn èèyàn bá ti rí wọn lásìkò yìí eré ilẹ̀ anybody mú bọ̀ títẹ́lẹ̀ ìtọ́nà wá láàsì àwọn aráàlú bá wọn fa wàhálà burúkú bí nǹkan tí mo rí lórí fídíò mi sí ń bẹ̀ so àwọn aráàlú tó bá wọn fa wàhálà látọ̀tún àtòsí torí pé wọ́n wá léraléra so ó ti sú àwọn aráàlú ṣe mọ̀ pé àwọn èèyàn ń dáko àwọn èèyàn ń ṣe àwọn tó ń pẹja wà ń bẹ̀ àwọn tó ń ṣe tó mọ̀ àwọn náà bá wọn fà á and couple with báwo lọ́lọ́pàá máa wà Ankara join àwọn jagunbalẹ̀ mati fence àwọn tó láwọn aṣọ ọlọ́pàá náà bíi cardigan black náà wọ black kò sí ìkankan nínú wọn tí aṣọ kan wà lára ẹ̀ tó lè sọ pọ́lọ́pàá ní lẹ́yìn pé wọ́n gbébọn ọlọ́pàá dání based on fídíò tí mo rí ẹ̀sà tẹ́ bá wò sá á rí i pé ẹni tó gbé kinní lórí jù ní arábìnrin Dúpẹ́ tí ẹ̀ ń darúkọ látàárọ̀ jẹ́tẹ́ni bá pè lọ́la tó bá ní ìbílẹ̀ èmi náà fẹ́ jẹnu kí n bá mú tèmi. no nínú lẹ́tà tí màmí send ohun tó dùn mí ò kọjá wípé torí mo rí píṣọ̀ kan tẹ́jẹ̀ wà ní ara aṣọ màmá náà so tó bá yẹ pé mi náà wà níbí màá di màmí mú àmọ́ mi ò ní fọwọ́ kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn ọ̀tọ̀ wa ní ká fọwọ́ kan àgbàlagbà bọ̀ máa dì wọ́n mú kán wá lọ rìpítì tó ń sọ yẹn bí àwọn làwọn wó fẹ́ǹsì nínú lẹ́tà tí màmí kọ olóhùn náà fẹ́ nǹkan ni àìrí nǹkan gbà lọ́dọ̀ tó bá yẹ pé mi ni mo kọ́kọ́ rí lẹ́tà yẹn ni irú ọ̀rọ̀ yìí lè má dògún bẹ́ẹ̀ débi tó wà dọ́dọ̀ ẹ̀gbọ́n Bàṣírù màmí tó ti sọ pé wọ́n ló ta pé ẹ̀gbọ́n ẹ̀ ló talẹ̀ yìí ìwọ náà fẹ́ nǹkan ni nínú èrè la máa ṣí mọ́ màmí ìwọ náà gbà tiẹ̀ ni
ṣàdúrà fún wa kọ́lọ́n jẹ́ ká rí dùnú. Mo ti ní kí àwọn tó bá lè bá wa get number ìyá mi náà pé kí wọ́n fún wa ní number wọn tí n bá dé, torí mò ń travel ní alẹ́ yìí ni, so tí n bá dé gbogbo ibi tí màmá náà bá wà ṣùgbọ́n inú Èkó yìí náà ni màá lọ dọ̀bálẹ̀ ń bẹ̀. So ohun tí màmá náà bá fẹ́ kéèyàn ṣe kí àlàáfíà lè jọba. ní gbogbo pàálẹ̀ ní pàlọ́lá ẹ̀kọ́ ayẹ́kẹ́sẹ̀ ìsún yín báyìí. Ó ti sú mi, òun la ṣe ń kó wọn bá ń ta ní kẹ̀kẹ́ rẹ̀ máa kó lọ Sudan lọ Kòtónú. Wọn èlú yàn bẹ̀ yẹn, wọn èjàgbá, wọn ègbéyàn lọ sẹ́wọ̀n lórí irọ́ gbogbo yẹn. Olúwẹ̀ tí ẹ̀ rí nǹkan mi ṣe nù ayé, ó ti sú mi. So kò dẹ̀ sẹ́ni tó fẹ́ wàhálà fúnra ẹ̀, ìtorí béèyàn ṣe ń wo ìbèrè téèyàn bá ṣọ́ra pẹ̀lú àwọn eléyìí tó jókòó tán láwọn ń gbè fọba yìí tán ń ṣe pẹ̀lú àwọn tó ń jàgbà yìí. Ọlọ́mọdé kan sọyàn sẹ́wọ̀n ohun tó lúwẹ̀ mọ̀, Olúwẹ̀ lè rojú tó àwọn ọmọ ẹ̀. So ó sú mi, mo ṣe rí reason tí gbogbo èèyàn ń sá lọ. So bí akémi náà jápa. ẹ̀mí àfẹ́ japa. But kí n tó jápa màá fa nǹkan ní nǹkan lé wọn lọ́wọ́, àwọn tí mo gbà lọ́wọ́ wọn, kí n lè ní fọkànbalẹ̀. ẹ ṣe gan sa. báwo lẹ ṣe jẹ́ ní ìlú yìí. Èmi ni olórí ọ̀dọ́ Korísan ní ọ̀dà ẹ̀pẹ́ bíbí. so kí ló wá ń ṣẹlẹ̀, kí ni a gbọ́ pé rògbòdìyàn à ń jagunbalẹ̀ ló ń ṣẹlẹ̀ nílùú yín, kí ló ṣẹlẹ̀ sá. Ẹ mọ̀ gbogbo ọkùnrin náà àánú à ń gbọ́ ni because àwọn kan yóò ṣe máa ṣẹlẹ̀ ní our area yẹ jẹ́ pé ẹ mọ̀ sálọ sábọ̀ there's a time jẹ́ pé àwọn aráàlú gan everybody find way ètò àgbárí omi but we thank God pé a ní ọba tó dáa which is Kábíyèsí Animashaun Ọlọ́jà tìlú Ẹ̀pẹ́ ti fẹ́ rí kọ́nà tó bàbá lọ́rọ̀ ẹ̀mí wọ́n pè wá wọ́n dẹ̀ pé everybody pé àwọn ò fẹ́ jà, àwọn ò fẹ́ ní tí wọ́n settle issue yẹn then and since then mi ò rí pé issue ìjà àbíjà kankan ń ṣẹlẹ̀ lórí bíbí because our Korísan for our own side kò sí wàhálà pẹ̀lú aláàjì ìbílẹ̀ so because a talẹ̀ so kò dẹ̀ àdẹ̀ ní issue wà lọ́wọ́ wọn so a ní issue pẹ̀lú wọn so àwọn sáàdì àwọn ọ̀nà Orísan ọ̀sẹ̀ mi gan am so amazed gba tí mo gbọ́ pé ọ̀nà Orísan pé wọn náà talẹ̀ because ẹ̀wọ̀n kì í ṣe ni kì í ṣàánú àwọn àgbà Korísan ló wà kó sọ̀nà Orísan but later wọ́n jẹ́ ká mọ̀ pé ẹ̀wọ̀n tí nǹkan bá pọ̀ nǹkan tó yí sí láti ṣe é pín ni so kí peace kó lè wà and we settle each other kò sí problem láàrin wa àwọn gbọ́n lè tó dẹ̀ wá tó ọkọ̀ tó ń wó fẹ́ǹsì aláàjì sáìdì ìbílẹ̀ yìí so àwọn anything àmọ́ wọ́n ṣì ní. ní sáìdì ọ̀dọ̀ títí yín. no we pure kò sí wàhálà àwa pẹ̀lú wọn kò sí problem Adésọjí lórúkọ mi leader Korísan.